tẹ́tì rẹ̀ kọ́ gbọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń béèrè wí kẹ́hùn gan kọjá amúyẹ kọ́lọ́run rínú ayé ọ̀nìyàn kọ́lọ́run mú yọ ní sí ni àbí kọ́lọ́run á kàn mọ̀ọ́mọ̀ dá ọ́ lé ni abẹ̀ sí a lo ọ̀nìní ètò ìrákọ̀ ọlọ́run lò láyé bóyá fún ìjọba ni àbí fún iṣẹ́ òsìn ọlọ́run ni kẹ́ ẹ àmúyẹràn kí nǹkan nìyẹn yóò ṣe débi pé a gba ojú rere ọlọ́run kan jẹ́ pé irú ọ̀nì bá lọ́lọ́run á lò òun ní mú mi aṣíwájú lóní o láti mẹ́rùn bà irú ìran ọ̀nìyàn kọ́lọ́run ń lò irú ohun èlò kọ́lọ́run máa ń lò kọ́ bá wo Sámúẹ́lì kínní orí 17 ẹsẹ̀ 22 lébẹ̀ kọ́dẹ̀ yá o ìran ẹsẹ̀ kò yí ká wàá rí i pé ìran kọ́lọ́run ń lò gan-an èso kèráyé tí kò tẹ́ gba tẹran èso kò jọni lójú èso kò jẹ́ pé ó mórí ọ̀nì yá káyọ̀ wí ọ̀nì ọ̀yẹ ìhun kọ́lọ́run ń lò gẹ́gẹ́ bí Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 26 àbí sòsàlẹ̀ sí náà ó wí bá iye ọlọ́run ń wo kété wọn kè dàbí òpè inú ayé nké lu túmọ̀ òun gan lè ṣe ààyò ọlọ́run kọ́lọ́run ń lò láti mú ti alágbára ayé ká mú tì wọ́n lójú fún àpẹẹrẹ ìrà kò jẹ́ pé aláìlera náà kan lágbára rárá rúra bẹ́ẹ̀ ni ọlọ́run ajá kò dá ọ lé hàn ábẹ̀ sí a lò ọ́. èèyàn jẹ́ kó jẹ́ pé bígbà kan yóò wí oríran ti yí kèráyé ti kọ̀tì ọ̀nì kèráyé ti tanù rúra bá ọlọ́run wá ẹ ká ọ̀nì kéèlé ó ọ̀nì kéèlé ibi ká gbórí ẹ̀ lé rúra bá lọ́lọ́run wá ẹ ká ọ̀nì kò jẹ́ pé iráyé ti rẹ̀ sílẹ̀ kan wí ọ́ ti tán kó rúra bá lọ́lọ́run dá ọ ilé ọ̀nì kẹ́ ẹ̀ jọra rẹ̀ lójú kò múra rẹ̀ pamọ́ ẹgbọ́ra ayé bá a nì eré amórìn àléhùn ni àléhùpọ̀ ni àlé títí ọ̀ràn ayọ̀ba ṣùgbọ́n ọ̀nì kọ́kọ́ jòkó sáàyè ọ̀ra rẹ̀ ṣá wàá rí lùgbàmúrì pé ọ̀nì nìgan ọlọ́run àyà dá ọ lé ìran olùrẹ̀lẹ̀ ìran ajígbèsè kò jẹ́ pé àfikún ọlọ́run bá ń san gbèsè ran kò jẹ́ pé láyé ran gan ìran gan lèrò rẹ̀ wí wọn yóò ṣe ohun àyèyẹ rúra bá ọlọ́run ń lò rúra bá kèráyè kà sí rúra bá kan lágbára ẹtì hàn rúra bá kan nù kan yọ̀ mú dáhùn ṣe òní ọlọ́run ń lò pé rí báà ni bẹ́ẹ̀lì wí alábùkún fún ni òtòṣì nínú ẹ̀mí torí pé ọlọ́run fúnra rẹ̀ kọ́kọ́ sínú Mátíù orí 9 ni níbi tí Jésù ti wàásù orí òkè kẹ́hìn ṣe òtòṣì nínú ẹ̀mí ọ̀nì kan jẹ́ pé ó tòṣì débi pé èṣù kọ̀ọ̀kan ní kọ́yọ̀ mú tẹ́ ọlọ́run lọ́rùn kọ́yọ̀ mú gba káre lọ́dọ̀ ọlọ́run irú ọ̀nì bá oníbẹ̀lì pè ní òtòṣì nínú ẹ̀mí ọ̀nì kéènù ìṣògo kan rárá irú rábà lọ́lọ́run wá o bóyá wọn ti ṣá ọtí wọn ti kà ọ́ sọ́sẹ́ ẹgbẹ́ kan bẹ́ẹ̀ mi kẹ́wọ́ gan náà ayé ìránṣẹ́ ọlọ́run kan ọlọ́run pè gan kọ́ bá rántí akólòlò ní Mósè o ọlọ́run pé yóò gan-an á lò ẹ̀gbọ́n rẹ̀ kọjá pé ẹnu rẹ̀ mú ṣáṣáṣáṣá Árónì ọlọ́run kí a ṣe ògbìfọ̀ fún orúkọ ọlọ́run ń lò lùgbàmúrè ọ máa ń ya ọmọ ọ̀yàn lẹ́rùn òun ló amúgbàgbọ́ o òpè kọ́ ọlọ́run pè ọ́ nì mo rà rẹ̀ bíi Jeremáyà ní ọmọ kékeré ní mẹ́ẹ́à ní ọmọdé ní mẹ́ẹ́à ẹ̀mẹ́la ìyá akẹ́bọ̀ jẹ́ ọlọ́run kẹ́ pẹ̀rùn rẹ̀ mọ́ ikú ti bí ọ kán ti bí ọ gan láti inú oyún kán ti lóyún rẹ gan ó mọ ni kò í ṣe kọ́lọ́run bá wo fẹ́ lù ọ́ mo rà rẹ bí ọ̀nì alẹ̀ mo rà rẹ bí ọ̀nì kẹ́ẹ̀yẹ ọlọ́run fúnra rẹ̀ ó gan ní mògo kò gbé ko ọ̀lẹ gba òpè rẹ̀ lágbára rẹ̀ wá ṣe àṣeyọrí ojú ọlọ́run kọ mí ọ̀nì kẹ́ jẹ́ nǹkan kan ẹlẹ́ṣẹ̀ paraku ṣùgbọ́n kọ́lọ́run gbàlà bá wọ́n rẹ̀ àríbi dé sílé ìjọba ọlọ́run ire o.